kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ wo bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Àwọn àṣírí fún yín lórí àwọn àṣírí tí mo ní mo fẹ́ tú fún yín. Mo ní contact pẹ̀lú àwọn èèyàn mi kan. Ṣe rí nígbà míì owó kékeré èèyàn fi máa ń ra iyì ńlá fún yàn. Ẹni tí mo gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu ẹ̀ yìí kì í ṣọmọ Yorùbá ṣùgbọ́n kì í ṣe ọmọ Fúlàní ṣùgbọ́n láti north ni láti north lẹ́ni yẹn ti wá precisely kí n sọ pé láti Plateau ló ti wá Jos mi ì fẹ́ dárúkọ ẹ̀ ọ̀gá gidi ni nínú iṣẹ́ sójà Nàìjíríà ní Nàìjíríà Army ọ̀gá ni. Mo ń gbìyànjú láti keep identity ẹ̀ so mi ní dárúkọ mi ìdẹ̀ rẹ́dí àti dárúkọ ránkì ẹ̀ but mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀gá ni. Ẹ ra sà ẹ pẹ̀lẹ́ sà ẹ jókòó ó mú nǹkan mo dẹ̀ ṣàlejò ẹ bá mi fún wọn ní ìgò mélòó kan ẹ jẹ́ kan lò sára ó yá ẹ bá mi ṣẹran fún wọn wọ́n ṣe fún wọn wọ́n jẹ ibi tẹ́mi àti wọn ti dọ̀rẹ́ nìyẹn. Kì í ṣe pé bóyá mò ń wọ̀ rẹ́ mo mọ̀ súnmọ́ torí pé kí ni mo ní nǹkan tí mo fẹ́ gbà láti ìgbà yẹn ní sì ń pè mí. Mo mọ̀ pé dangerous ẹ̀yin kan máa wò ká àwọn ọmọlúkà ó mà léwu òótọ́ ni ṣùgbọ́n kì í ṣe Fúlàní ni torí ó ní tí mo gbọ́. Àbẹ́gbọ́ mi ẹni tó bá sọ̀kò lùgbẹ̀dọ̀rọ̀ mi mọ̀ bóyá òwe yẹn bóyá àwọn Yorùbá mi bóyá wọ́n mọ̀ bóyá wọ́n máa ń pa á ṣùgbọ́n ọ̀dọ̀ mi wọ́n ní ẹni sọ̀kò lùgbẹ̀dọ̀rọ̀ ó fẹ́ gbóhùn onílé àti ẹni bá sọ̀kò lùgàn náà bí tó sọ̀kò lulẹ̀kùn ó fẹ́ gbóhùn onílé ni tàbí tó sọ̀kò sórí páànù ìgbẹ̀dọ̀rọ̀ là ń pè lọ́dọ̀ ẹni sọ̀kò lùgbẹ̀dọ̀rọ̀ gbóhùn olúlí. Mo mọ̀ jú ni so that màá lè máa rí nǹkan díẹ̀ jàǹfààní àwọn information tó yẹ kí n mú jáde màá lè máa rí gbà. Èmi àti ọ̀rẹ́ ni wá. Now kí wá lọ sí ọ̀rọ̀ tó ń lọ gangan. Tẹ́ bá wo orí afẹ́fẹ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé jáde àwọn Arewa ti ṣe tán wọ́n fẹ́ ká pín o wọ́n fẹ́ ká kálukú ṣe tiẹ̀. Àbúrò mi kan tí gbogbo yín ti mọ̀ òun náà tiẹ̀ máa akọni á ní ọpẹ́ o Yorùbá nation ti ṣe tán láti lọ o torí àwọn Fúlàní ti ṣe tán láti pín Nàìjíríà wọ́n tiẹ̀ ti pín àtúnṣe mọ̀ ó ti àbúrò mi yẹn ó ti yé yín àjọ wà nínú ìjàngbara yìí ni ṣùgbọ́n tó ń ṣe lóòótọ́ nítorí ló sọ. Ṣùgbọ́n èmi as a person tí mi ìbá wádìí délẹ̀ mi ní bá sọ ohun tí ò yẹ. Nísìnyí mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ gbọ́ mi èmi ti ṣe ìwádìí mi débi tí mo ti lè sọ̀rọ̀. I keep on telling you always kò sí nǹkan tí mo bá sọ níbi ẹ lè track number mi. You can't track my number. Reason ni pé number one mi ní fún yín ní clue tẹ́ fi máa mọ̀ so put your mind at rest kí yẹn dúró. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook mi ò rọ́wọ́ yín o ẹ bá mi pín. Ẹ̀yin tẹ́ ń wò wá ní TikTok mi ì rí kọ́mẹ̀ntì yín rárá. Mo ti sọ fún tá bá ti ń ṣètò bó tiẹ̀ jẹ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá yẹn ni ẹ máa bá mi kọ́ kí n máa rí lóòrèkóòrè ẹ máa pín kẹ́ máa share kẹ́ dẹ̀ máa kọ́ God bless Yorùbá God bless dárúkọ ara ẹ̀ kó kọ́ síbẹ̀. Every 2 minutes every 3 minutes nínú program ẹ máa bá mi kọ́ kẹ́ máa kọ́. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ẹ máa ṣe kí ni ẹ ti mọ ní tá a fẹ́ ẹ máa like ẹ. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa like ẹ látẹ̀kan Saminko God bless you thank you fún pínpín tẹ́ ẹ bá wa ń pín ọmọ ají sùn Bọ́lájí God bless you. Now let's go straight to the point. Ṣé lótìtọ́ àtòdodo làwọn Arewa fẹ́ kí Nàìjíríà pín? Ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín kí n tó lọ bẹ̀ náà ẹ jẹ́ kọ́kọ́ sọ nǹkan kan fún yín. Ṣé mọ̀ pé oríṣiríṣi fídíò ló ń jáde oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ àwọn Arewa náà ti ṣe tán wọ́n fẹ́ ká pín o Biafra fẹ́ lọ kinní kan òótọ́ gbogbo ẹ̀ là ń rí. Ṣùgbọ́n ó sàn ó dẹ̀ dáa
ká ṣe ìwádìí ká mú òtítọ́ dání because social media ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kún bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ máa rí tí wọ́n máa ṣó ẹbí eléyìí ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ eléyìí tó jò títọ́. Now ẹ jẹ́ kí n wá lọ sí àwọn statistics tó wà nílẹ̀ tí mo máa fi wá prove fún yín lótìtọ́ àtòdodo yìí pé lótìtọ́ àti òdodo 99% ọmọ Nàìjíríà ló fẹ́ kí Nàìjíríà pín. Nínú Nàìjíríà tá a wà nú èyí ẹ̀yà mẹ́ta ni wọ́n kà sí tó jẹ́ major ẹ̀yà tó jẹ́ pé àwọn ni wọ́n dì mú tó àwọn ẹ̀yà tó kù tí wọ́n sọ mọ́ ẹ̀yà tó wà Nàìjíríà wọ́n pọ̀ dáadáa wọ́n lé ní 200 ṣùgbọ́n àwọn tó jẹ́ gbòógì tó jẹ́ pé ẹ̀yà tó kù so mọ́ ẹ̀yà mẹ́ta ni gbogbo aládé màá mẹ́tẹ̀ẹ̀ta Haúsá Yorùbá àti Ìgbò. Nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ṣe ìwádìí yín fínífíní lọ́rin kíníwín tẹ́ ẹ bá rìn sọ́tún tẹ́ ẹ rìn sósì tẹ́ ẹ carry out research ẹ wọnú ọjà ẹ wọnú ṣọ́ọ̀ṣì ẹ wọnú mọ́sáàsì ẹ wọnú gbóògbàlẹ̀ ẹ lọ sí disco house ẹ lọ sí club ẹ lọ sí party anything tó bá ṣe rìn ẹ rí gbogbo ẹ kẹ́ ẹ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò nínú àwọn gathering tẹ́ lọ yẹn wọ́n á sọ fún yín ẹ discover yìí pé nínú àwọn tó wà bẹ́ẹ̀ about 90% la sọ fún yín pé kí Yorùbá dá dúró òun ló tọ́. Ṣé àwọn pé tí ẹ bá wà lẹ́niwẹ̀ tẹ́ béèrè tí èyí tó pọ̀ jù nínú wọn tó bá ti sọ bẹ́ẹ̀ that is to tell you pé ní ilẹ̀ Yorùbá about 90% àwọn Yorùbá ló fẹ́ kí Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Now ẹ wá kọjá sí ilẹ̀ Haúsá lókè ọya lọ́hùn. Ṣé àwọn tó wà lókè ọya tó ń pè ní Haúsá ẹ̀yà tó wà ń bẹ̀ ẹ̀yà tó pọ̀ ni kì í ṣe Haúsá nìkan ló wà ń bẹ̀ àwọn tó wà ní nọ́ọ̀tì tó ń pè lárèwá tẹ̀ ń wò yẹn àwọn ẹ̀yà tó wà ń bẹ̀ wọ́n pọ̀ nínú wọn ni Haúsá nínú wọn ni Fúlàní nínú wọn ni Kànúrí nínú wọn ni Núpé nínú wọn ni Gwari nínú wọn ni TV nínú wọn ni àwọn tó ń pè ní middle belt wọn yẹn lára àwọn middle belt gbogbo wọn náà àrèwá ni wọn nọ́ọ̀tì ni wọn ṣùgbọ́n àwọn tó pọ̀ jù gangan nínú wọn àwọn yẹn ni wọ́n ń pè ní Haúsá. Haúsá yẹn gangan ló dominate àwọn gangan ló dominate ibi tí wọ́n ń pè ní nọ́ọ̀tì yẹn kó tó di pé àwọn Fúlàní wá kí Fúlàní tó jagun gbalẹ̀ kan tó parọ́ fún àwọn Haúsá wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní kéwú wọ́n ń kọ́ wọn lẹ́sìn bí eré bí àwàdà wọ́n wọlé sí wọn lára wọ́n jogún gbogbo ilẹ̀ wọn wọ́n pa gbogbo ọba wọn pátápátá tó ń pè ní Sáàkì. Sáàkì ní táìpù ọba àwọn Haúsá. Emir tí wọ́n ń jẹ ní gbogbo ilẹ̀ Haúsá lè ní kì í ṣe èdè àwọn Haúsá ni èdè Fúlàní ni èdè Fúlàní ni Sáàkì làwọn Fúlàní làwọn Haúsá ni wọ́n ń pe ọba wọn kó tó di pé Fúlàní take over kan tó pa gbogbo Sáàkì kan tó jogún ilẹ̀ kan dẹ̀ fi Emir jẹ. Àwọn Kànúrí wà ń bẹ̀ àwọn Núpé wà ń bẹ̀. Now ibi tí mò ń lọ ni pé nínú gbogbo àwọn tí mo wá dárúkọ fún yín ẹ yọ Fúlàní ẹ yọ wọn sẹ́gbẹ̀ kan kẹ́ wá mú gbogbo àwọn ẹ̀yà tó kù kẹ́ pa wọ́n papọ̀. Nínú àwọn ẹ̀yà tí mò ń dárúkọ fún yín tó wá láti north yẹn 95% of them ni wọ́n fẹ́ kí north kí wọ́n dá dúró ni wọ́n fẹ́ kí Àrèwá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọ̀tọ̀ ni wọ́n wish pé kí Nàìjíríà pín. Kọ́rọ̀ mi yé yín dáadáa. Now ṣé rí Fúlàní tí mo ní kẹ́ ẹ yọ sẹ́yìn ọ̀rọ̀ wọn wá pín sọ́nà méjì. Tí ẹ bá rẹ́ni bọ́dì tó sọ fún yín pé Fúlàní ò fẹ́ ká pín irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Fúlàní fẹ́ ká pín. Ṣùgbọ́n tó ń ṣe Fúlàní tí wọ́n ṣe sọ yí pé àwọn ò tí ì fẹ́ ká pín báyìí ni pé pílánì tí wọ́n gbé kalẹ̀ wọn ò tí ì rí pílánì yẹn fulfill. Wọ́n fẹ́ run Nàìjíríà wọ́n fẹ́ jẹ Nàìjíríà run wọ́n fẹ́ fi Nàìjíríà wọ́n fẹ́ fi gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ fi yáwó dètò anẹ́sẹ̀ tó jẹ́ pé
bẹ́ẹ̀ bá parí ẹ̀ ní bọ́ Nàìjíríà bá pín gan ẹ̀ ní bọ́ nínú wàhálà yẹn. Plan yẹn ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ tí ẹ̀yin ò understand táwa mọ̀. Ẹni tó bá súnmọ́ gbà ó fẹ́ gbọ́rọ̀ ni. Ọmọdé tí ò bá dẹ̀ bá tàn á bá àrọ́bá. Àwọn Fúlàní ń fẹ́ achieve goal tí wọ́n ti draw sílẹ̀ kó tó di pé wọ́n pín. Tó bá dẹ̀ fi lé máìdí tí wọ́n èròǹgbà ọkàn wọn ni pé káwọn wá sísàlẹ̀ ń bí kán gba gbogbo ibi tó bá yẹ kán gbà kán take over gbogbo power tó bá yẹ kán take over kó tó di pé wọ́n declare ogun lé wa lórí. Ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ lọ, kì í ṣe pláàni tiwọn pé káwọn jẹ́ kẹ́ ẹ lọ. Pláàni wọn ni pé káwọn gbà yín kán wá change orúkọ Nàìjíríà sí ní tí wọ́n fẹ́. Wọ́n wọ gbogbo ilẹ̀ yìí, wọ́n wage war against yín. Àwọn tó bá yẹ kán pa wọ́n, ọba tó bá yẹ kán gbèdè wọ́n gbèdè. Wọ́n gbà tán, wọ́n declare tẹ́yìn fúnra yín àmọ́ pé ẹ ti wà incapacitated lágbára kankan mọ́ ẹ ti wà caged. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá change orúkọ yẹn kúrò ní Nàìjíríà tó ń jẹ́ yẹn sí orúkọ Islamic name tán fẹ́ fún. Òye yẹn ò yí ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá. Bí mo ṣe ń sọ yìí, ó máa bí àwọn kan ní pé kí ni rọ́bìṣì tẹ́ni ń sọ. Ẹni béèrè ọ̀rọ̀ fẹ́ mọ̀ ni o, ó fẹ́ díẹ̀ gbọ́n ni. Mo wà dí ọ̀rọ̀ débẹ̀ ni. Mo máa lejò ń ṣe ni Ọlọ́run fi kẹ́ mi tí mo fi ń rí òtítọ́ dì mú. Now, ẹ wá kúrò ní gbogbo òkè ọya lọ́hùn, ẹ padà wá sí ìsàlẹ̀ ń bí. Ẹ wá lọ lẹ̀ Ìgbò tó jẹ́ ẹ̀yà kẹta nínú àwọn ẹ̀yà tó jẹ́ pé èròǹgbà wọn ni pé kí Nàìjíríà pín. Tá a bá ní tanra wa jẹ́, gbogbo alamọ̀ pé àwọn Ìgbò wọ́n fẹ́ ká pín, ṣùgbọ́n àwọn Ìgbò yẹn wọn ò tó 70 to 80% gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà tó kù. Àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n fẹ́ kán pín, tẹ́ ẹ bá wò wọ́n lọ́tún tẹ́ wò wọ́n sósì, wọn ò ju 50% lára ẹ̀yà Ìgbò. I'm not saying this to disgrace them or to embarrass them tàbí láti tàbùkù wọn, rárá mi ò sọ. Òtítọ́ lèmi ń gbà fún yín, reality ni. Ẹni bá wádìí ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. Àwọn ọmọ Ìgbò ọmọ ńlá tí wọ́n dìídì tó jẹ́ pé lótìtọ́ wọ́n ń wá nǹkan pè ní Biafra, wọn ò tó ní èjì ẹ̀ta, wọn ò tó 50% of their total population. Àwọn ló mọ ìdí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Àwọn ló mọ̀. Bóyá nítorí tó ti ṣẹlẹ̀ sí wọn sẹ́yìn lẹ̀rú ṣe ń bà wọ́n ni o. Bóyá nítorí bọ́n ṣe jagun tó ṣe gbalẹ̀ káàkiri ló ń ṣe wọ́n pé báwọn ibi táwọn ti gbà wọ́n wá filẹ̀ padà wálé. Bóyá yẹn ló ń ṣe wọ́n o. Àwọn ló mọ̀. Ìyẹn òun ṣe kọ́ọ̀pù gàrí tèmi. Gbémi, God bless you, thank you for the gift. I need a cap from someone nínú yín. Ó pẹ́ tí mo ti rí cap last, ẹ send the cap, mo need it. So that is for Igbo. But ẹ bá gbé gbogbo ẹ̀ àti 50% láti Igbo àti Yorùbá àti Àrẹwà tẹ́ ẹ bá kó papọ̀, ẹ rí pé nearly 99% of Nigerian citizens ni wọ́n fẹ́ ká pín. Kẹ́ wá mú àwọn ẹ̀yà tó kù tí mò ń sọ fún yín lẹ́ẹ̀kan, àwọn ẹ̀yà tó jẹ́ minor tí wọ́n rọ̀ mọ́ àwọn tó jẹ́ ńláńlá wọ̀nyẹn, kẹ́ wá kó àwọn náà kẹ́ kó papọ̀. Because tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn gan ni wọ́n kígbe jù pé ó yẹ káwọn dá dúró. Take for instance àwọn middle belt. Àwọn middle belt. When we are talking of the middle belt, à ń sọ̀rọ̀ àwọn Kaduna, à ń sọ̀rọ̀ Nasarawa, à ń sọ̀rọ̀ Plateau State, à ń sọ̀rọ̀ Benue, tó fi wọ Kogi State, and part of Kwara. Àwọn yẹn ni middle belt. Now, gbogbo wọn yẹn sọ pé àwọn ò kì í ṣe Hausa, àwọn ò kì í ṣe Kanuri, àwọn ò kì í ṣe Fulani. Ẹ̀yà kan làwọn fẹ́ dá dúró on their own. Àwọn yẹn ń pariwo, ìyẹn òun ṣe cup of tea wa. But ẹ bá ro percentage tí wọ́n yẹn náà, mọ́ percentage àwọn mẹ́ta gbòógì yẹn, ẹ mọ̀ pé 99% Nàìjíríà ló fẹ́ ká pín. Ẹ wá tún kúrò ńbẹ̀, ẹ tún padà wá sàlẹ̀ ń bí. Ṣé àwọn apá kan tún wà tán tún pè ní South South? Àwọn South South yẹn ẹ̀yà tún pọ̀ bẹ́ẹ̀ díẹ̀ náà. Nínú wa ní àwọn Ìjọ, a ní àwọn Kalabari,
a ní àwọn birom, a ní àwọn efik nísàlẹ̀ ń bí, a ní ìròbò, a ní àwọn kí lorúkọ àwọn ìyá, wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn náà sọ pé àwọn gbọ́dọ̀ dá dúró, pé ẹ̀yà kan làwọn o, àwọn náà fẹ́ dúró on their own. Tá a bá kó àwọn yẹn náà, tá a kó percentage wọn papọ̀ mọ́ àwọn percentage tó fẹ́ ká pín, ṣé ẹ rí pé ó increase sí ni lójoojúmọ́. Ibo ni mo wá ń lọ gangan. Òun ni wípé tí àwọn tó ń pariwo yìí tá a rí 99% tí wọ́n sọ pé àwọn fẹ́ ká pín, kí ló wá dé tí Nàìjíríà ò tí ì pín gan-an? Ìbéèrè tí mo fẹ́ bi gbogbo yín nìyẹn. Ẹ mọ̀, màá wá sọ ìbéèrè yẹn fún yín tí ò tí ì jẹ́ ká pín. Ìyẹn gangan ni mo sọ fún yín wípé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ àti rí tí mo dẹ̀ máa gist yín lénìí. Ẹ máa pín program yìí máa fún yín. Mi ní dárúkọ ẹni yẹn fún yín o, mi dẹ̀ ní dárúkọ, but mo ń sọ wípé he's from Plateau State. Ọ̀gá gidi nínú iṣẹ́ ológun, ọ̀gá gidi, ọ̀gá gidi. Tí n bá sọ bẹ́ẹ̀ a máa yé yín. Now, kí ló dé tí nọ́mbà àwọn tó fẹ́ ká pín yẹn tó wọ 99%? Kí ló dé tá a wá pín? Tó wá jẹ́ pé 1% wá kọ̀, wọn ò jẹ́ ká pín. Kí ló dé? Kí ló fà á? Ẹ jẹ́ kí wá jì sí yín. In tó fà á, in tó bí. Ṣé ẹ rí 1% yẹn? Ó dàbí 1% lójú wa ni. Ṣùgbọ́n sísítẹ̀mù Nàìjíríà ó ti create àyè débi wípé 1% yẹn ní agbára ní ìlọ́po 100% ju àwọn 99% yẹn lọ. Hope you understand what I'm saying. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, kí ló ń ṣẹlẹ̀? Ẹ pín kíní mọ́, ẹ pín mọ́. Ẹ̀yin tèmi ní TikTok, ẹ má ṣàláì bá mi share, kẹ́dẹ̀ máa fún wa ní gift, ẹ múnú wa dùn, ẹ mórí wa wú. God will bless you. Kí ni àlàyé tí mò ń gbìyànjú àti ṣe fún yín lórí ibẹ̀ yẹn ni pé 1% yẹn tí wọ́n dá dúró rí pé àwọn ò gbà, 1% yẹn àgbékalẹ̀ Nàìjíríà fún wọn ní agbára ní ìlọ́po 100 ju àwọn 100% yẹn. 99% yẹn is the masses, is the citizens. Òun ni ìwọ, òun lèmi, ìwọ tó ń wò mí yẹn, you are among the 99%. Àtèmi, gbogbo ẹ̀yin tẹ́jọ ń wò wá, 99%. Ṣùgbọ́n 1% tó kù yẹn ó wá pín, tí mo dẹ̀ máa analyse ẹ̀ fún yín lénìí. Nínú 1% tí wọn ò fẹ́ ká pín yẹn, 0.5% nínú ẹ̀, 0.5% nínú ẹ̀ àwọn olóṣèlú wa ni. Gbogbo àwọn olóṣèlú tó di ipò mú, tí wọ́n ti dì í mú tẹ́lẹ̀ tàbí tí wọ́n dì í mú lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n dẹ̀ takú, tí wọ́n sọ pé kò sí tó ń jẹ́ ní wọ́n Nàìjíríà, tí wọ́n sọ pé kò sí tó ń jẹ́ pé Nàìjíríà pín, pé wọ́n Nàìjíríà làwọn bá dúró. Gbogbo wọn yẹn tẹ́ ẹ bá rò wọ́n papọ̀, àti ilẹ̀ Ìgbò, àti ilẹ̀ Yorùbá o, àti ilẹ̀ Haúsá, wọn ò ju 0.5% of the population lọ. Mo ti ṣe estimate yìí fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà, analysis yẹn mo ti ṣe. Take for instance, ká gbà yí pé Nàìjíríà jẹ́ 200 million bó ṣe sọ. Ṣé àwọn pé wọ́n sọ pé we are almost 230 million, if not more than that. But ẹ fi 30 million yẹn sí ẹ gbé sọnù. Ẹ jẹ́ ká gbà yí pé 200 million ni wá. 200 million people. 200 million people yẹn now. Ẹ jẹ́ ká wá padà wálé ká jọ ṣe estimate yẹn. State kankan, èló ni iye àwọn tó wà ní state kankan tó jó lóṣèlú tó hold the position? Fún àpẹẹrẹ, gọ́vnà mélòó ló ti jẹ l'Ékòó tó dẹ̀ sì wà láyé lénìí, tó dẹ̀ sì ń participate actively ní politics? Ṣé wọ́n tó 10? Ẹ jẹ́ ká agree pé 10. L'Ékòó ni mò ń sọ yẹn o. Lógùn state ká agree pé 10. Gọ́vnà tó ti jẹ rí tó dẹ̀ sì ń tàtàwọn tó ń jẹ lọ́wọ́lọ́wọ́, ká agree pé gọ́vnà ni mò ń sọ o, 10. Ogun state 10, Ondo state 10, Ọ̀yọ́ state 10,
Ọ̀ṣun state mẹ́wàá, Èkìtì state mẹ́wàá, bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ state ò tiẹ̀ ní méjì. Londo state as of today, governor kan péré ló jẹ́rí Londo state tó wà láyé, and that is Mímíkò. Àtẹ̀lé tó wà bẹ́ẹ̀, that is méjì, ó jẹ́ àwọn méjì péré. Èkìtì wọn ò ju bíi mẹ́rin àbí márùn-ún. Òní, Fáyẹmí, Fáyọ̀ṣe, àtẹ̀lé tó wà bẹ́ẹ̀, kò sí gómìnà míì mọ́ tó tún jẹ́. Mi ìwà mọ́ táwọn previous governor àtẹ̀sọ̀rọ̀ àsọ̀rọ̀ àwọn ológun, mo ń sọ̀rọ̀ ìjọba gómìnà alágbádá wọn yẹn ni mo ń sọ. So ẹ wá wo àwọn other state wọn yẹn, ká gbà yìí pé gbogbo state tí mò ń dárúkọ wọ̀nyí tó jẹ́ tilẹ̀ Yorùbá nìkan pé wọ́n jẹ́ mẹ́wàá. Now let us agree pé gbogbo state pátápátá tó wà ní Nàìjíríà, gbogbo gómìnà tó ti jẹrí ń bẹ̀ tó dẹ̀ sì wà láyé, tó jẹ́ olóṣèlú tó dẹ̀ wà láyé, gbogbo wọn jẹ́ mẹ́wàá, gbogbo ara mọ̀ yìí pé wọn ò tó. But let us agree pé mẹ́wàá. 10 lọ́nà 36, that is 360. Good. 360. Ẹ wá jẹ́ ká kọjá sórí àwọn president tó jẹ́rí ní Nàìjíríà as of today. How many president ló jẹ́rí? Ẹ jẹ́ ká gbà pé mẹ́wàá tó sì wà láyé ni mò ń sọ o. Tá bá wò sọ́tún sósì, a lè ka go wọn mọ́ wọn. Or jẹ́ ká tiẹ̀ ka go wọn mọ́ wọn, ká bẹ̀rẹ̀ látòrí go wọn. Tòró sì wà láyé go wọn. Babangida, Buhari bubu, Abdulsalam, ìjọba alágbádá ni, bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká kà mọ́ wọn. Abdulsalam ó di 4, Jonathan ó di 5, Tinubu tó wà ń bẹ̀ ó di 6, Ọbásanjọ́ ó di 7. Ta tún ni ó tún jẹ́rí o, Yar'Adua Òsínmọ́ ó ti lọ, ta tún ni ó jẹ́ 7. Ẹ ká lọ wá mẹ́ta rent ká kó mọ́ wọn kó ṣàtúnjẹ́ kí àwọn president náà kó jẹ́ 10. Ẹ wá ro gbogbo 10 yẹn náà, ẹ ro papọ̀ mọ́ 360 tó ti wà lẹ́ ó di 370. Ẹ wá ṣe calculation yìí pé ní ìjọba ìkànkan nínú àwọn president yìí, àwọn náà gbé èèyàn 1,000 pọ̀n sẹ́yìn tí wọ́n fún ní appointment, bóyá chairman so commission, chairman bureau of this, bureau of that, minister of this. Kò sí minister ò tí wọ 100 ní Nàìjíríà rí. Àwọn SSA àtàwọn chairman ní board àtàwọn commissioners ló ń pọ̀ tó jẹ́ kó ń wọ bí 1,000 sí 2,000. But let's agree pé president kankan ó gbé 2,000 appointment dání nínú ìjọba tó ṣe. Gbogbo wa la mọ̀ pé wọn ò tó. I am not talking of career workers. I am talking of political appointees. Let us agree pé àwọn political appointees tí president kankan gbé dání jẹ́ 2,000. 2,000 yẹn times 10, that is 20,000. Ẹ̀rọ 20,000 yẹn, ẹ̀rọ mọ́ 370. That is equal to 20,370. Mo ń type ẹ̀ sílẹ̀ o, ẹ̀yin èèyàn mi kẹ́ máa bá mi wò ó. That is 20,370. Ẹ wá padà sọ́dọ̀ àwọn gómìnà kọ̀ọ̀kan. Ẹ wá fún àwọn náà ní 1,000 per governor. Pé nínú ìjọba àwọn náà yan èèyàn 1,000 as per appointment. Gbogbo yín náà lẹ́mọ̀ pé kò sí májíìkì tẹ́ fẹ́ ṣe kò tó. But let us agree. 1,000 lọ́nà 36. That is equal to 36,000. Times 10. That is 360,000. 360,000. Plus 360,000. That is 380. Gbogbo tí mo calculate ẹ̀yin fúnra yín mọ̀ pé kò tó. I am talking àwọn olóṣèlú yẹn ni mo ti wà lórí ẹ̀ o. 380,000. Àwọn tó ti ṣe sẹ́yìn àtàwọn tó ṣe lọ́wọ́lọ́wọ́. Ní lọ́wọ́lọ́wọ́ a rí gómìnà tó jẹ lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ pé gbogbo kábínẹ̀tì, gbogbo àwọn tó yàn pátápátá fún appointment, tí wọ́n bá kà wọ́n ní èjì ẹ̀ta wọn ò tó 1,000. You can ẹ lè já mi tí n bá parọ́. 360,000. Ẹ yọ 360,000 yẹn, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mathematics, ẹ yọ ẹ ṣe mathematics yẹn, kí ni percentage 360,000 nínú 200 million? Ẹ sọ fún mi, kí ni percentage 360,000 nínú 200 million? 200 million tẹ́ bá pín 1% yẹ,
200 million. 1% here is 2 million. 1% here is 2 million. Ó mì pé 0.5% here is 1 million. So, ẹ rí i pé àwọn olóṣèlú tó ń dààmú wa tí wọ́n dẹ̀ takú tí wọ́n fárígáyé pé dandan. Àfi tá a bá jọ ń ṣe Nàìjíríà. Ẹ rí i pé wọn ò tiẹ̀ tí ì tó 0.3%. Wọn ò tó káti ẹ̀ wá gbà pé wọ́n pọ̀ bóyá mi ò get calculation yẹn pé wọ́n wọ 1 million. Àwọn tó ti ṣe sẹ́yìn àtàwọn tó sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká wá agree pé wọ́n wọ 1 million in terms of population wọn. That is 0.5%. 0.5% of them tí wọ́n ń dààmú yín pé àwọn ò fẹ́ kẹ́ ẹ pín, àwọn ò fẹ́ kẹ́ ẹ lọ. Now, mo ń analyse 1% péré tí wọ́n takú pé àfitẹ́ bá jọ ń ṣe wọ́n Nàìjíríà o. Tí nǹkan kan ò bá ẹ jẹ́ kí a fi ọ̀rọ̀ yéra wa. Majority àwọn tẹ́yìn ròyìn pé wọ́n ń tẹ̀lé olóṣèlú. Ẹ lọ bá wọn níbi kọ́lọ́fín ká ẹ béèrè pé ṣé bí Nàìjíríà ṣe rí ìṣòdùn mọ́ yín nínú ẹ kí lẹ fi ìpè ká ṣá. Ìdó máa sọ fún yín ni pé ká pín yẹn ní kókó. Bọ̀ ta ló wá fẹ́ lead gan-an? Ta ló fẹ́ bá wa pín? Nǹkan tẹ́ ẹ mọ́ gbọ́ lẹ́nu wọn nìyẹn. But wọ́n á sòótọ́ fún yín pé pínpín ló dáa. Ẹlòmíì ń bẹ̀rù pé kó má lọ di wàhálà, kó má dogun, kó má gé wa lórí tàbí kó má yìnbọn pa wá. Ẹlòmíì ń bẹ̀rù ẹ̀. Ṣùgbọ́n ó mọ̀ lọ́kùnrin pé pínpín ló tọ́. Á sọ òótọ́ fún ẹ pé pínpín ni. Ìdí táwa ṣe ń pariwo. Ẹnìkan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi, ó ní ṣé tí Nàìjíríà bá dáa, ó ní ṣé mo lè máa sọ pé kán pín ni. Tí Nàìjíríà bá dáa, òótọ́ mo lè má sọ pé kán pín. Ṣùgbọ́n dídá yẹn apá abo ló dáa sí, kí ni tán pè ní dáa? Ṣé dídá tẹ́ ń sọ ni pé kí ẹ̀yà kan powó kókó lọ fáwọn kókó lọ sàbújá káwọn ẹ̀yà tí ò powó wá kán dẹ̀ máa na ẹ̀yà tó powó kíyà dẹ̀ máa jẹ wọ́n? Ṣùgbọ́n nǹkan dẹ̀ wà, oníkálukú rí nǹkan rà, wọ́n rówó ná, wọ́n rí nǹkan ṣe. Ṣé yẹn ni pé Nàìjíríà dáa? To me, ìyẹn kọ́ ni pé Nàìjíríà dáa. Nàìjíríà ò dáa. Tẹ́ ẹ bá fẹ́ prove fún mi pé Nàìjíríà dáa, owó Yorùbá, ilẹ̀ Yorùbá ló máa mọ. Owó Ondo State á wà l'Ondo State. Ondo State á fi tún nǹkan, á fi tún ilẹ̀ ṣe. Bó jẹ́ seaport wọn yẹn náà fẹ́ tún ṣe, wọ́n á fi tún ṣe. Bó jẹ́ airport yẹn náà fẹ́ fi upgrade, wọ́n á fi upgrade ẹ̀. Owó Èkìtì á mójútó. Bí Èkìtì ṣe poor tó tí wọn ò ní owó tó, Èkìtì sì bẹ́tà Gambia. Èkìtì state president, vice president yín fẹnu ẹ̀ sọ tí gbogbo yín gbọ́, the former vice president of Nigeria, Ọ̀ṣínbàjò. The GDP of Ekiti State is $180 million. GDP Ekiti, $180 million ni. Gambia, tó jẹ́ orílẹ̀-èdè, GDP wọn is $110 million. Now tell me. Tẹ́fí wá sọ pé lè dá bùkátà ara wọn gbé. Don't forget, Gambia tá à ń sọ yìí, tí wọ́n ní 110 million in terms of GDP. That very Gambia, wọ́n ní sójà tí wọ́n dẹ̀ sanwó oṣù wọn. Wọ́n lọ́lọ́pàá wọ́n sanwó oṣù wọn. Wọ́n ní ìjọba tí wọ́n as an independent nation. Nàìjíríà ò lè kú gbùrù wọ́bẹ̀ o. Tí president wọn bá wọ Nàìjíríà lẹ́ni, wọ́n máa welcome ẹ̀ bíi pé wọ́n welcome president ni. Ṣùgbọ́n tí gómìnà ti yín lẹ́kìtì tó bá lọ sàbújá, ó kàn lọ Àbújá, ó lọ ṣe fàájì ni tàbí ó lọ ṣe meeting. Kò sẹ́ni tó máa rí bóyá ó dé. Kí ni mò ń gbìyànjú àti mú jáde fún yín ni wípé tí a bá sọ pé ìlú dáa, á jẹ́ wípé owó tí ìlú ń pa, tí state kan ń pa, state yẹn fẹ́ máa lò fúnra ẹ̀. Ondo State pa 17 billion. Ondo State máa lo 70 billion yẹn láti develop ara ẹ̀. Kì í ṣe wípé kán kó 70 billion yẹn lọ sí Àbújá, kán wá lọ kó fún Kebbi, kán kó fún Zamfara, kán kó fún Jigawa, tí ò pa 10 kọ́bọ̀ wá tàbí tó pa 1 million wá. No.
ìrẹ́jẹ ò sínú chọ́ọ̀chì mọ́ ojú ti là. Gbogbo eléyìí pátápátá làwọn pípù wa yìí mọ̀, ṣùgbọ́n nítorí ìjẹkújẹ wọn, torí ìwà ìkà, torí ìwà ipá ọwọ́ wọn, wọ́n kọ̀, wọn ò fẹ́ ká pín. Hey, Jagorichi, God bless you, thank you. Prime View, God bless you for the gift, thank you so much. Thank you. Akínọlá Elijah Adégbìtẹ́, Ọlọ́run àpọ́n yín lé o, ẹ ṣé gan, thank you. Ẹ fún mi fìlà, I want to see cap. Ìbéèrè money gun, fìlà mo béèrè. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, ní YouTube, ẹ̀yin náà lè fún wa ní super thanks. Just $1, $2, £2, £5. Bó bá fún mi £50, ó léwọ̀ ní Ọlọ́run kẹ́yìn náà, ẹ fi mórí wa ń wú ni. Bá ti ń sọ ẹ máa ṣe thanks, ẹ dẹ̀ máa rí ń bẹ̀, ẹ dẹ̀ ṣe ju nǹkan tágbára yín gbé lọ, Ọlọ́run akẹ́yìn. Náà ẹ jẹ́ kí wá padà síbi tí mò ń bá lọ. Nínú 1% tó sọ pé ẹ̀ ní pín, olóṣèlú yín ẹ jẹ́ ká yọ̀ǹda 0.5 fún wọn. A ti ṣe calculation yẹn, a rí pé wọn ò tó, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà pé wọ́n jẹ́ 0.5%. Àwọn wo ló wá ní 0.5% tó kù? Àwọn méjì ni. Àwọn àkọ́kọ́ nínú wọn làwọn ẹlẹ́sìn, àwọn olórí ẹlẹ́sìn. Àwọn wọ̀nyẹn kó 2.5, 0.2.5. Òun làwọn yẹn kó 0.2.5 ní àwọn olórí ẹlẹ́sìn kó. Tí n bá dẹ̀ ń sọ̀rọ̀ olórí ẹlẹ́sìn, I am not talking of Muslims alone or Christian alone. I am talking of the combination of both Christian, Muslims, and the traditional worshippers. Kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni traditional worshippers wà, wọ́n wà nílẹ̀ Ìgbò. Bọ́n ṣe wà nílẹ̀ Yorùbá náà wà nílẹ̀ Ìgbò. Tí wọn ò gbàgbọ́ nú Jésù, tí wọn ò dẹ̀ gbàgbọ́ nú Ànábì. Wọ́n wà dáadáa. Àwọn yẹn ló kó 2.5%, 0.2.5. Ìdí tí àwọn náà nínú 2 kíní wọn yẹn náà, tábà ní ká máa expatiate ẹ̀ ká fẹ́ lójú, a tún rí 0.1% mú jáde nínú ẹ̀ tó tún fẹ́ kí Yorùbá lọ. Àwọn tó ní ṣọ́ọ̀ṣì káàkiri, àwọn ní ìkà, àwọn lẹ́ni ibi tí pọnmọ́ rẹ̀ bá lùwẹ̀, tí wọ́n láwọn ò fẹ́ ká pín torí church wọn, because it's a business to them. I don't bloody ẹ wojú mi ò rán mi ibi tí ò bá ti yẹ kí n bo ẹnu mi ní bò ó. I am talking of people like Baba Adébóyè, like Oyedepo, like Aṣímọlówó, like Oyakilome, like Baba Kúmúyì, like Olúkọ̀yà, and so on and so forth. Wọ́n mọra wọn àwọn tí mò ń dárúkọ. Àwọn wọ̀nyẹn ní ẹni bí tí pọnmọ́ rẹ̀ bá lùwẹ̀. Ọlọ́run ò lè gbéṣẹ́ rán yín kí Nàìjíríà dẹ̀ máa rí bí eléyìí. Tó bá jáde tó bá wá sórí prógrámù mi tó wá sọ̀sọ̀kúsọ yìí pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Èmi á kílẹ̀ mọ́ ẹ fún ẹ pé they are not. Tó bá jẹ́ lóòótọ́ tó wà ní Bíbélì là ń kà. Inú wọn ò gbọ́dọ̀ máa dùn sí ìyà tó ń jẹ ọmọ Nàìjíríà. Tí inú wọn ò bá dùn sí ìyà tó ń jẹ anybody ní country, they will come out and say the truth. Torí wọ́n mú òótọ́ pé kì í ṣèkan àfi tá bá pín. Why did they insist? They don't want their church to be burnt down. Wọ́n fẹ́ kàn jó church wọn. Torí olóye tí church yẹn olóye returns tó mú wá every month. At the end of the year, olóye tí returns yẹn jẹ́. Wọ́n ò fẹ́ kí wọ́n close church wọn down. They don't want to lose the business they are doing. For that reason, wọ́n takú wọn ní wọn Nàìjíríà. Ọlọ́run ò gbèrú ẹ̀ràn yín. Torí Ọlọ́run tó dá Nàìjíríà kò dá lórílẹ̀-èdè kan. Tọ́lọ́run bá fẹ́ ká jórílẹ̀-èdè kan, a fún wa ní èdè kan. Ṣùgbọ́n Ọlọ́run ti rí wa pé kì í ṣe kan ló ṣe fún oníkálukú ló ní everything lọ́tọ̀ọ̀tọ̀. Ó fún wa lédè ọ̀tọ̀, ó fún wa ní àṣà ọ̀tọ̀, ó fún wa ní ìtàn ọ̀tọ̀. Ìtàn Yorùbá yàtọ̀ sí ìtàn Ìgbò, èdè Yorùbá yàtọ̀ sí èdè Ìgbò, àṣà wa ó yàtọ̀ sí ti Ìgbò.
ìwọṣọ wa, ìmúra wa, ìrònú wa ó yàtọ̀ sí ti Ìgbò, tí Ìgbò yàtọ̀ sí ti Fúlàní, ó yàtọ̀ sí ti Haúsá. Then why does it say pé ìkànnì wa that we have to be together by fire by force? Now, kí n tó wá tún further lórí 0.2.5 tó kù yẹn. Ẹnìkan ó message mi lánàá. So message ó comment ní nínú àwọn nǹkan tí mo post ní Facebook. Ó ní ṣé tí Yorùbá bá dá dúró, ó ní ìgbà tó bá pẹ́ tó bá yá, ó ní àwọn Ẹ̀gbá sọ pé àwọn náà fẹ́ gba orílẹ̀-èdè tiwọn. Ó ní Ìbàdàn àtọ̀yọ́ náà sọ pé àwọn fẹ́ dá dúró. Ó ní Ìjẹ̀ṣà àwọn náà láwọn fẹ́ dá dúró. Mi ò fún lésì torí mo rí i pé irú ẹni tó kọrú kọ́mẹ̀ntì yẹn kò ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa. Ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa. Ó bá pọ̀ ọpọlọ yẹn ṣiṣẹ́ dáadáa ni a mọ ìyàtọ̀ nínú àwa tá à ń pariwo pa fẹ́ jáde kúrò ní Nàìjíríà àti Yorùbá fúnra wọn. Either in one way or the other, gbogbo ìran Yorùbá ló so papọ̀ nínú ìtàn kan ṣoṣo. The only ẹ̀yà tá a gbọ́ tí a gbọ́ ìtàn pé wọ́n bá pé Oòduà dé bá àkúkú mọ̀ bóyá òótọ́ ni tàbí irọ́. Òun ni àwọn agbẹ́ pé Ìjẹ̀bú ti wà kó tó di pé Odùduwà dé. But ìyẹn ò sọ wípé Ìjẹ̀bú ń gan pé kì í ṣe Ifẹ̀ ló ti jáde o. Torí ìtàn yẹn sọ wípé ńgbà tí Odùduwà dé Ifẹ̀, ó bá àwọn kan níbẹ̀, ó bá ọba Mọ́kín tó ti ń tí ọba Mọ́kín ní Àbọ̀rànfẹ̀, ó bá níbẹ̀ tó ti ń jọba. Ọbàtálá rádà. Ó bá pé ó ti ń jọba. Wọ́n ti ń bímọ, wọ́n ti níyàwó, ìlú ti wà ńbẹ̀ ní fẹ́rẹ́ ń jógí kó tó di pé Ọbàtálá dé kó tó gbá dédé. So ìtàn yẹn prove wípé Ìjẹ̀bú nìkan ni òun ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ spread out nígbà tó Ọbàtálá dé. And with that reason, kò sí ìlú náà ní ilẹ̀ Yorùbá tẹ́ máa dárúkọ lénìí. Ẹ wo rúùtù wọn, ẹ rí i pé wọ́n so mọ́ Ifẹ̀. Tẹ́ bá bèèrè lọ́wọ́ ìlú, ó lè ní Ìbàdàn làwọn ti wá. Ibo ni Ìbàdàn ti wá? Ìrandíran Ìbàdàn Ifẹ̀ ni. Tẹ́ bá bèèrè lọ́wọ́ ìlú yìí, á ní ìtàn sọ pé baba ńlá baba wọn wá láti Ọ̀yọ́. Baba ńlá baba wọn wá láti Ọ̀yọ́. Ọ̀yọ́ fúnra rẹ̀ ibo ló ti wá? Ifẹ̀. Bẹ́ẹ̀ bèèrè lọ́wọ́ eléyìí, á nífẹ̀ làwọn ti wá. Eléyìí kọ́ Ifẹ̀. So gbogbo Yorùbá pátápátá la ní the same history. Ìtàn so wá pọ̀. Ìkànjọ ní gbogbo wa. So kò sí ẹni tó lè dìde kó lóun lọ. Yorùbá tó àwọn Èkó tí wọ́n ń sọ pé àwọn máa dá dúró on their own, in tí wọ́n gbẹ́kẹ̀lé òun ni IGR wọn, economy wọn ni wọ́n rí tí ó ń dùn mọ́ wọn nínú pé yes owó rẹ̀ àtórílẹ̀-èdè ṣe. Ṣùgbọ́n àwọn ò understand pé kò rí bẹ́ẹ̀, wọn ò kì í ṣe bẹ́ẹ̀. Ó ti ń yé wọn báyìí o. Àwọn náà ti ń gbà pé kódà ìgbésẹ̀ tí wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ gan tó wọ̀ sí pé kí Yorùbá dá dúró, kò sí state tó gbé ìgbésẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Èkó ló sì gbé ìgbésẹ̀ jù pé tó ń fi àpẹẹrẹ hàn yìí pé àwọn fẹ́ kí Yorùbá dúró. Reason ni pé àwọn ló kọ́kọ́ declare anthem fún Yorùbá. Wọ́n ní ká máa kọ́ lọ́dọ̀ wọn dandandandandan. Gómìnà Ondo State náà sọ́rí o. Àwọn ló declare Yorùbá language ní House of Assembly wọn as number 1 language. Àwọn ló declare Yorùbá language compulsory ní school. Bó bá ní Yorùbá ò lè wọ university kankan lẹ́kọ̀ọ́ lé ní. So expectation mi ni pé káwọn other state wọn yẹn kan emulate ẹ̀, but ibẹ̀ kọ́ ni mò ń lọ. So gbogbo Yorùbá pátápátá ìkànjọ ni wọ́n. Ìtàn kan ló so wá papọ̀. Ó yàtọ̀ sí àwa àti Ìgbò. Ìtàn ò so wá papọ̀. Àmọ́ bí Ìgbò ṣe wà, Ìgbò ló mọ báwọn ṣe dé orí ilẹ̀ wọn. Bóyá wọ́n jábọ́ látòkè síbẹ̀ ni o. Àwọn àtọlọ́run ló mọ̀. Yorùbá àwa náà bóyá a jábọ́ látòkè ọ̀run débẹ̀ ni Ọlọ́run nìkan ló yé. So ìtàn tiwa ó yàtọ̀ pọ́nbélé sí ti Ìgbò. Ìtàn Ìgbò yàtọ̀ pọ́nbélé sí tàwọn Haúsá. But ìtàn Yorùbá, ìtàn kan ló so wá papọ̀. Mi ò ń sọ ọmọ bíbí Ilé Ifẹ̀. Ìlú mi Ifẹ̀ ló ti wá. Tó bá máa kì mí nílùú wa ní Ọ̀kàrúfẹ̀. Ọ̀kàrúfẹ̀, that is Ọ̀kà Ifẹ̀. Ogun máa ja ipò fẹ́, ogun máa ja ipò fẹ́.
ọ̀kà irúfẹ́ ogun màjà ìpùfẹ́ ẹyẹ o. That is tell ọ̀kà Ifẹ̀ ní Ifẹ̀ láti wá ogun òdẹ kì í jà kó pa Ifẹ̀. Ìtumọ̀ orin tí mo kọ yẹn nìyẹn. Ogun kì í jà kó pa Ifẹ̀, ọ̀kà Ifẹ̀. Ṣé ẹ understand the àlàyé analysis mi yẹn? So kí ni mo fẹ́ mú jáde ni pé kò tó bá pẹ́ tó bá yá tí àwọn kan sọ pé àwọn fẹ́ lọ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀, wọn ò ní lè lọ torí àṣà kan, èdè kan, ìtàn kan ló so gbogbo wa papọ̀. Same language, same culture, same history ló jọ so gbogbo wa papọ̀. Mi ì sọ ọmọ Ẹ̀gbá náà, ṣùgbọ́n ṣé ọmọ Ẹ̀gbá lè sọ èdè Ẹ̀gbá sí kí n sọ pé mi ò gbọ́? Ṣé Ẹ̀gbá lè ṣe bá a wà sí mi kí n má mọ ohun tí màá sọ fún padà? Ẹ̀gbá àbí Ìjẹ̀bú ó lè sọ fún mi pé ẹ̀wẹ̀ so mi ìwádìí mọ̀ ìpéje ló ń kí mi. Àbáwọn Ìbàdàn lákì mi pé ẹ̀ ń lẹ̀ ń bẹ̀ ń wo ni màá sọ pé mi ìmọ̀ pé kíkí rèé ni màá ní mi ò ní mọ èsì tí màá fún. Àbẹ́kìtì láṣẹ ìyanra o ni màá ní mi ìmọ̀ túmọ̀ ìyanra. No. It is same language. Environmental issues ló jẹ́ kí ó yàtọ̀ díẹ̀díẹ̀ tá a fi ń ròyìn pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Environmental àti ṣe gene àbí kí náà mi ìgbóyìnbó dá gene ẹ̀yà tó bá ti ń bí wọn so bọ́n ṣe ń tẹ ìlú tó yẹn èdè yẹn á dẹ̀ wà ń bẹ̀. Ó ti ń ṣẹlẹ̀ títí dèní. Àwọn tó migrate kúrò nílùú kan tán lọ dá àbà sílẹ̀ tẹ́ ẹ bá lọ wo èdè tí wọ́n máa ń sọ á yàtọ̀ sí ti ìlú tí wọ́n ti wà yẹn díẹ̀. Bí èdè ṣe yàtọ̀ tó ṣe ń pín tó ń crash nìyẹn ní gbogbo ilẹ̀ Yorùbá. I am from Àkókó. Mo ń sọ Yorùbá ń sìn, ọmọ Ẹ̀gbá dẹ̀ ń gbọ́, ọmọ Èkó ń gbọ́, Ìjẹ̀bú ń gbọ́, Ọ̀yọ́ ń gbọ́, Ìgbòmínà ń gbọ́, gbogbo wọn rè gbọ́ ntí mẹ́ ń sọ. So gbogbo wọn ló ń gbọ́ mi. That is to tell you that we have same language, same culture and same history. Ìkànnì wa kò ṣe é pín, Yorùbá ò ṣe é pín. Ìyẹn dúró bẹ́ẹ̀. 0.2.5 tó kù òun làwọn elite wa or elite rather. Ṣé àwọn elite yẹn àwọn yẹn gan contribute wàhálà gidi sí wa lọ́rùn. Kí dẹ̀ ni wàhálà tí wọ́n contribute sí wa lọ́rùn ni pé àwọn yẹn gangan wọ́n lẹ́nu ọ̀rọ̀. Àwọn wo la ń pè láwọn elite? Àwọn tí wọn ò kì í ṣe olóṣèlú ṣùgbọ́n tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ nílùú gbogbo àgbáyé la mọ̀ pé wọ́n sọ̀rọ̀. Wọ́n lè jó lówó, wọ́n lè jẹ́ ìlú mọ̀ọ́ká tó lóyìnbó pè ní celebrity, wọ́n lè jẹ́ celebrity, wọ́n lè jẹ́ successful businessman or woman. Ó lè jẹ́ nǹkan tí wọ́n jẹ́ nìyẹn. Wọ́n tí bá ń sọ̀rọ̀ elite bẹ́ẹ̀ yẹn ti mọ àwọn tá a ní ìfàsí. Àwọn wọ̀nyẹn ipa tí àwọn náà tẹ́ bá wo population àwọn náà kò ju 1.25 yẹn kò jù lọ. Wọ́n dẹ̀ mí yín tìkìtìkìtìkìtì báwọn fẹ́ kẹ́ pín. Now kí n tó wá round up ẹ jẹ́ kí n wá lọ sàn án sí ibi tí ọ̀rọ̀ ń lọ. Sí ọ̀dọ̀ ẹni tí mo sọ fún yín, ẹ túnbọ̀ bá mi pín kíní ẹ̀ ṣí ẹ. Ọ̀dọ̀ ẹni tí mo sọ fún yín yí pé mo ti gbọ́rọ̀, mo wá fẹ́ hint yín ní nǹkan tí mo gbọ́ lẹ́nu ẹ̀. Ẹ jẹ́ ẹ lọ mọ òtítọ́ eléyìí dájú pé àwọn north àwọn àrèwá wọn ti ṣe tí wọ́n fẹ́ lọ o. Ṣùgbọ́n mo ń bi yín ní ìbéèrè kan tẹ́ bá mọ̀ ẹ sọ fún mi. Kí ni ẹ lérò ipò bí new terrorist tuntun tó náà ṣẹ̀ dìde yìí? Terrorist tuntun tó ṣẹ̀ṣẹ̀ bí kí ló bí? Ẹ lọ kọ̀rọ̀ ìsílẹ̀. Tí àwọn tó jó lórí wa tán bá kọ̀ tí wọn ò jẹ́ kí a pín lẹ́rọ̀, a pín lélẹ̀, a pín tìjàtìjà tìbọn. Mi ìṣú ọ̀pọ̀rọ̀ mi yé yín. Tí wọn ò bá gbà ká pín lẹ́rọ̀, àwọn tó máa jẹ́ ká pín tipátipá tìkùkù wọ́n ti dìde. Sẹ́rí Yorùbá àwa ní ẹ̀mí ènìyàn jọ lójú. Èmi ò rí bí ojo because táwọn ẹ̀yà tó kù bá máa sọ̀rọ̀ wọ́n ní ojo ní Yorùbá. Èmi ò rí eléyìí bí ojo, kì í ṣojo. We value life.
Yorùbá value ẹ̀mí. That is why we are different from other tribes. Ìdí tá fi yàtọ̀ sáwọn Hausa àti Fúlàní nìyẹn. Fúlàní kò sí tó wọn ò bìkítà pẹ̀lú ẹ̀mí. Easily they can cut a head. Wọ́n á mú èèyàn bí eléyìí, wọ́n á gé ọrùn ẹ̀, wọ́n á dẹ̀ gbé orí ẹ̀ dání. They can do that. Bí mo ṣe wà yìí, ẹ má jẹ́ ń tàn yín, mi ò àti pa ẹdìyẹ ó máa ń bà mí lẹ́rù sometimes. Kì í ṣe pé ojo ni, mo ń wo ẹ̀mí yẹn ni mo value. Ẹ̀mí yẹn ló jọ mí lójú. Most especially tí n bá fẹ́ gbọ́bẹ̀ sí lọ́rùn, tí mo wá rí bẹ́ẹ̀dì yẹn ń ṣẹ̀ṣẹ̀ tó ṣẹpẹ̀ ẹsẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó ṣapá pípípípípí tó ti fẹ́ kú. Màá máa feel somehow yìí pé ẹ̀mí ló dẹ̀ fẹ́ jáde yìí. Kì í ṣe ojo. Kì í dẹ̀ ṣe weakness. Now, tí ẹ bá fi pé Yorùbá lójo, èmi ń sọ fún yín pé kì í ṣojo. Ibi tí Yorùbá kù sí mo mọ̀, mo dẹ̀ ti ṣàlàyé ẹ̀ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kì í ṣojo. Now, ẹ jẹ́ kí n wá yín ti yín wípé ẹni tó bí ìṣòro yẹn a value ẹ̀mí ju ẹ̀yàkẹ́yà tó kù lọ. Tó bá yẹ pé a value ẹ̀mí mi, it doesn't take us anything. Bí mo ṣe wà yìí, locally mo lè make the bomb. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó dẹ̀ jẹ́ pé Ògùṣọ̀ máa fi make ẹ̀ ni mo sọ. Ṣé àmọ́ nǹkan tí wọ́n ń pè lógùṣọ̀? Òkòrò náà ń pè lọ́dọ̀ wa. Kí ni epo? Omi tó fi ṣe epo tí wọ́n ti dà sínú ilẹ̀, tí ilẹ̀ ti fà mu tó ti wá thick, wọ́n á kó jáde. Àbọ̀ mọ́ ìgbẹ́ ògiri tàbí ibi orí àpáta tó ṣe tó tẹ́, á wá gbẹ. Tó bá ti gbẹ, ẹ ṣáná sí, very inflammable ni. Ó máa iná máa wọlé sí lára ní jà. Kì í wá ń ṣe yẹn nìkan. Nígbà pé ní kábàdì yẹn, màá lò mọ́. Mi ìfẹ́ fún yín ní techniques yẹn. Tí n bá ṣe mo lè lọ fi bọ́ǹbù bíríìjì Lọ́kọ́já, máa fi bọ́ǹbù ẹ̀ dànù. Anybody ò bá ráyè gbà, máa bọ́ǹbù ti Lọ́kọ́já, máa bọ́ǹbù ti Jẹ́bà. I can do it. And I will not care tí anybody bá kú dànù. Mi ní care. Ẹni bá fẹ́ kú ni kó kú. This is what some tribes will do. In táwọn ẹ̀yà míì máa ṣe nìyẹn. But Yorùbá will not do it because à ń consider pé kí àwọn aláìṣẹ̀ má lọ kú. Ìyẹn gangan ló fà á tó fi jẹ́ pé ẹ rí ìgbésẹ̀ míì tó yẹ kí Yorùbá gbé. But Yorùbá fò lọ́wọ́ wọn máa wòran. Kì í ṣojo. Bẹ́ẹ̀ ni kì í ṣojo. I value ẹ̀mí mi. And that is why we are very, very different from other people. Tá à ń sọ nípa wọn yìí. Kò jọ àwọn lójú. Àwa ò lè ṣe é. Torí gbogbo wa ríra wa bí ọmọ ìyá. A ríra wa bí ẹbí. A ríra wa bí ìkan. To round it up, ẹ̀yin èèyàn mi, nísìnyí o, àwọn náà ti ṣe tán wọ́n fẹ́ lọ o. Àwa náà lè dìde ká kó tíìmù jọ, ká pera wa náà ní terrorist, ká máa ju bọ́ǹbù, ká máa ju gbogbo ẹ̀, ká máa bà nǹkan jẹ́, ká ju bọ́ǹbù sílé olóṣèlú, ká ju bọ́ǹbù sí ẹ́mbásì, ká bà bí jẹ́, ká bà tọ̀hún jẹ́. We can do the same thing, but mo ti sọ fún yín, á yàtọ̀. Ibi tá a fẹ́ ju bọ́ǹbù sí yẹn, a lè rẹ bí wa tó ń ṣiṣẹ́ ń bẹ̀. This is what those people will never think. They won't think of it. Àwọn ò ní rò ó. Ṣùgbọ́n ibi tó ń lọ sí, wọ́n tì wá lọ́bẹ̀ o. Débi pé a máa jà débi wípé Yorùbá, bàbá mi nígbà ìwà láyé ẹ̀, á ní ọmọ nìyí. It's either you killed or be killed. Tó bá wà ojú ogun la wà yìí o. Tó bá ti pààyàn lójú ogun, wọ́n á pa ẹ́. Fáàtì ló gbọ́ yẹn. Ojú ogun rèé la wà yìí o. Tó bá pààyàn, wọ́n á pa ẹ́ o. So ibi tí wọ́n dẹ̀ ti ń tì wá lọ báyìí tán ti ń tì gẹ̀rẹ́gẹ̀rẹ́. Ẹ fújú ẹ̀kọ́ kẹ́ kúkú jẹ́ ká mọ̀ pé yes, àfẹ́jọ́ ta tán.
mi lè máa kú lọ́nlẹ̀ bí eléyìí kí n rí yín tẹ́ ń yìnbọn sáwọn tó jẹ́yàn mi kí n dẹ̀ máa wo ìbọn lẹ́gbẹ̀ẹ́ mi kí n nítorí pé mo ní sanitiri àbí kí náà ń pè kí n nítorí pé mo gba Jésù gbọ́ tàbí mo gba ànábì gbọ́ ẹ̀ ń pààyàn lójú mi tí mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá rí wọn pátán ẹ sì ń bọ̀ lọ́dọ̀ mi ìbọn dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹni mi ní fọ́ orí yín dànù tútútú máa gbé ìbọn yẹn tí máa gbá ibi mi mọ̀ ń kọ́ kì máa ṣàtẹ́ máa gbé lé yín lórí máa yín o máa farapamọ́ sẹ́yìn táǹkì máa yín sí yín po ẹ̀ kú dànù ibi tá à ń bá lọ nìyẹn tó bá ti wá ń dé level kan àwa náà wá kọjá síbi tán ti ṣe training àwa náà lọ train ẹ̀kọ́ abọ́n ṣe yìnbọn ilé ẹ̀kọ́ abọ́n ṣe báyìí ẹ̀kọ́ abọ́n àwa náà lọ kọ́ àjọ kẹsẹ̀ sí àwa ń sọ eléyìí kí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní àgbààgbà wọ̀nyí kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ jẹ́ ká pín nírọ̀rùn láìsí wàhálà kárẹ̀ wá ṣe tiwọn kí Yorùbá ṣe tiẹ̀ kí Ìgbò ṣe tiwọn ṣàgbé Ìgbò ń pariwo báyìí báwọn máa declare láìpẹ́ that is our own palava either wọ́n rí declare àbí wọ́n declare yẹn ò kàn àwa Ìgbò nìyẹn Yorùbá yàtọ̀ tẹ́ ẹ bá kọ̀ ó léwu o gbẹgbẹ tí gbẹgbẹgbẹ tí gbẹgbẹgbẹ tí gbẹgbẹgbẹ tí gbẹgbẹ tí let the government hear you Lai Benedo kí náà tún fẹ́ hear mi fún ṣé wọ́n sọ fún mi pé wọn kì í hear mi ni Ahmed Adeoye God bless you jare thank you so much Ọmọlúkà is my name God will continue to bless gbogbo yín pátápátá àtẹ̀yin tẹ́ ẹ pín programu mi àtẹ̀yin tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ pín programu mi God will bless you. Nínú tátàntótó mi àwọn kan á dúró láti bẹ̀rẹ̀ títí tá a fi parí wọn ò ní kúrò ńbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ parí ẹ̀ Ọlọ́run á bá mi bùkún yín ní ìlọ́po 10. Ẹ̀yin tẹ́ ẹ dúró láti bẹ̀rẹ̀ tó fi parí tẹ́ ẹ tún share tẹ́ ẹ dípò tún ti ní ká another clause Ọlọ́run á bá mi bùkún fún yín ní ìlọ́po 15. Ẹ̀yin tẹ́ ẹ tún wá share tẹ́ ẹ dẹ̀ dúró láti bẹ̀rẹ̀ parí tẹ́ ẹ tún share tẹ́ ẹ tún wá like tẹ́ ẹ tún wá fún wa ní gift Ọlọ́run á wá bless yín ní ìlọ́po 100 ìlọ́po 100. Ẹ̀yin tí ẹ dúró parí ẹ̀ bóyá tẹ́ ẹ wò láti ibì kan débì kan tàbí ẹ̀yin tẹ́ ẹ wò láti ibì kan débì kan ẹ̀yin náà Ọlọ́run á bá mi bùkún yín ní ìlọ́po 10. Ọlọ́run bá bùkún ẹ ní ìlọ́po 10 you are blessed ó ti jẹ lọ ó ti borí ọ̀tá kò sí tó tún wá mọ́ ṣùgbọ́n àwọn tó bá mi tó complete iṣẹ́ wọn either in TikTok or YouTube or WhatsApp God will bless them 100-fold. In Jesus' name I pray. Amen. Ó yá bá mi pín kó dẹ̀ kọ́ tiẹ̀ jáde kọ́ kí n máa rí lọ́wọ́ ẹ̀bẹ̀ yẹn kí n tó máa lọ. Ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ó yá bá mi kọ́. Báyọ̀ Richard God bless you thank you for the gift. Ó yá ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ jáde tí mi tó o bá ti kọ́ yìn ní lọ o. Mo ti ṣe tán láwọn ọmọ ńlọnu o. Kọ́ tiẹ̀ ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá.